ọnìkan ò mọ orúkọ rẹ̀ ò mọ orúkọ Olódùmarè. Ìyanu lorúkọ rẹ̀, ò mọ orúkọ rẹ̀. Ọjà kò kọ́ mi èyí lórí. Ó bá wọ ọmọ orúkọ Ọlọ́run, èmi èbì kan bá rí mọ, èmi èbì kan Ọlọ́run bá kọ sí ọ, èmi ò lọ méya pé lé orúkọ. Orúkọ rẹ̀ ẹ̀ sí pòfẹ́sọ̀, ẹ̀ sọ́lùmọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ nípa theology kò yóò wọ́n mọ orúkọ Olódùmarè kí wọ́n mọ̀ ọ́n tín. Lónìí ọ̀kan nínú orúkọ rẹ̀ òun gbé ká ọmọ o kò bá yọ̀ jẹ́ àǹfààní rẹ̀ nínú òdáọ́lé rẹ̀, nínú iṣẹ́ ìránṣẹ́ kọ́ lọ́run gbélé ọlọ́, nínú ẹbí kọ́ ẹ̀ àánì, nínú márèjì àtìgbéyàwó kọ́ dáọ́lé nì, nínú kété iṣẹ́ kọ́ wọ yà á kọ́, nínú ìwé kọ́ yà ẹ̀kọ́ gboyè kọ́ yà á ṣe lókè òkun. Lórí ipò ọba àbí ipò ìjòyè àbí ipò tó lóṣèlú kọ́ lọ́run mú ọ sí orí àga nì kọ́ aṣàkóso lọ́ọ́lọ́. Orúkọ nì ayọ̀ ràn án lọ torí pé ló gbàmúrìn. Ọlọ́run bá ṣe á dáadáa kò pè á kò múṣẹ́ lé a lọ, kò pè á sí inú ẹbí kan àbí abárara nínú kòríta kan kò jẹ́ pé ibi ìráyé ti bá ní yàn ni, kò jẹ́ pé tẹ̀síwájú ni. Ọ̀pọ̀ gbà àgbàgbé nígbà tí kún omi kan bá ń ru dé, nígbà tí wàhálà bá bẹ́ sílẹ̀, màá fẹ́ kó arántí orúkọ lúrú ògbẹ́. Màá fẹ́ kó wọ fúnra rẹ̀ gan kó mú pe Ọlọ́run lẹ́jọ́, ẹ ṣe kó bú lọ́run o, ṣùgbọ́n kó múràn létí ọ̀rọ̀ rẹ̀. Kí orúkọ Ọlọ́run mò ń gbé á lónìí, òun náà ni Ránmọ-Lúṣẹ Máyà tí Ránmọ-Lúṣẹ òun náà ní bójútó ya lọ, a máa yà tí a lọ, a máa yà tí a lọ. Àjò nǹkan burúkú àjẹṣẹlẹ̀ sí. Àjọ parí ìrìn àjò rẹ̀ sédébù ọ̀nà. Àjọ málẹ̀ ulé ó ṣe foundation kọmọ yọ̀ parí rẹ̀. Àjọ dé tí òkun pupa kí Fáráò kẹ́yà ká ọmọ bẹ̀ kí irun kékeré yòókù kó kó lọ sílẹ̀ òlérí. Òun náà pè ní Ránmọ-Lúṣẹ Máyà tí. Kó bá lọ sínú Exodus ṣáájú ìgbẹ́ orí kẹta, Ọlọ́run ti ké sí Mósè, ó ti yú kí tí ó yà kẹ́ jẹ́ èèyàn ọmọ Ísírẹ́lì. Ọ̀rẹ́ wọn Ránmọ-Lúṣẹ. Wọ́n á mọ̀ wí Mósè ó pàpà lọ o léyìn rèyìn láti ṣùṣẹ́ni. Ṣùgbọ́n nígbà kó bá ti ṣùṣẹ́ni kò dé ìkóríta kan, wàhálà yóò yọjú tí ó yàtọ̀ mọ̀ sí pé òun kì í ráyé wílẹ̀ gbẹ̀gbẹ̀ rẹ̀ àwọn ẹ̀rí bá rẹ̀ ra olé rẹ̀ ọ̀dà ọ̀lẹ. Ọlọ́run ké sí o, Ọlọ́run sílẹ̀ yín rẹ̀ o, ìyó náà bá títí kan mú dé tí òkun pupa. Ẹ̀ráyé fẹ́ gbàgbọ́ pé Ọlọ́run pé Mósè ṣùgbọ́n kàwé lé. Ránmọ-Lúṣẹ fàyà tí lolódùmarè o. Kó bá pè ọ́ jẹ́ pé rẹ̀ torí pé kó bá rán ọ lúṣẹ́ gan níbi kó jẹ́ olótìtọ́ olódodo tó àmì ọkọ̀ àmúkọ́ Ránmọ-Lúṣẹ Máyà. Sọ ni ká rán ọ lúṣẹ́ káwí èsì kọkàn mí kó bá yóò ṣe àṣeyọrí èsì kàn mí kó bá mọ̀ ṣàṣeyọrí èsì kàn mí. Ọlọ́run tí a èrì bà nítorí náà wà á nílò Ọlọ́run kó rán ọ lúṣẹ́ nì kó gbé ọ̀gá nì kó mú ọ súpò nì ní kété ògbà. Mo dùn kété pẹ̀ láyìíká rẹ̀ mo jẹ dèrò bá ọ. Òwò gẹ́gẹ́ bí ọnìkan jáde gẹ́gẹ́ bí ìṣèkọ̀ ti rán ọ. Òwò gẹ́gẹ́ bí ọnìkan bẹ̀rẹ̀ láti ibì kan wá ti jẹ́ Ọlọ́run ní rán ọ lúṣẹ́. Iṣẹ́ lólómìnira á dúró Ọlọ́run rán ọ lọ síbi á dúró dìgbà kan Ọlọ́run á kó kété ìwé ìrìnnà ká mú lọ sí orílẹ̀-èdè ní káyà kó bá ká mí oko ká mú kété rẹ̀ kẹ́tì jẹ́ ìpè Ọlọ́run. Ọlọ́run bá ti ké sí ọ
lórí ṣe iṣẹ́ ìránṣẹ́ ṣọ́ọ̀ṣì nìkan ká wí lórí ohunkóhun wàá bẹ̀rẹ̀ láti bí kọ́ ẹ̀ àdì wàá kọ́kọ́ agbọ́ràn sí àṣẹ àkọ́kọ́ olòmírè á fẹ́ kí ọlọ́run ràn án lọ àṣẹ àkọ́kọ́ kan ọlọ́run mú kó irú Mósè bá ọlọ́run kẹ́ ẹ lọ́rẹ̀ẹ́ ọ̀pá ni jugi nìsọnù ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀pá Mósè láti bẹ̀rẹ̀ sí àṣẹ òṣìṣẹ́ ìyanu lónú ṣẹ́kúṣẹ́kọ̀ọ́ bá ṣe wọ́n gbọ́dọ̀ rántí Ránmọ-Lúṣẹ láti kékeré èyí èmi ti lẹ̀ mọ́ mi létí Ránmọ-Lúṣẹ náà ìbẹ̀rù ọ̀nìkan jẹ́ ikò kọ́ bá ti mọ̀ yìí ni wàá rántí agbára Ránmọ-Lúṣẹ ni kọ́ọ̀kan gbébọn mú ní kẹ́sì gómìnà ìpínlẹ̀ rẹ̀ lé Ránmọ-Lúṣẹ àyà rẹ̀ á kí kọjá òmùrìn àbí bẹ́ẹ̀ kọ́ mélòó ni àbálòdùmọ̀rì wàá rántí agbára rẹ̀ wàá rántí kó yóò ṣe wàá rántí ọ̀rọ̀ rẹ̀ kó wí ọ wí lọ ṣèyí ṣọ̀hún wàá rántí ìyẹn ò lérí rẹ̀ kéèkùnà Ránmọ-Lúṣẹ fàyà tí nì wàá rántí wí àtìlẹ́yìn rẹ̀ wọ́n dájú ní kété ògbà wàá rántí pé ọlọ́run jẹ́ olóòtítọ́ débi pé yóò ṣèyìn lẹ́yìn rẹ̀ wàá rántí pé ẹ̀ṣọ́ ni ká tini sí gẹ̀rẹ́gẹ̀rẹ́ kájákun gbókun rè wàá rántí kó bá ṣùwọ́ ni Mósè wí àkọ́kọ́ kò pè ọ́ bá ìṣèlú náà ń jó koríko tútù ṣùgbọ́n koríko ní èrùn wàá rántí ibi kan ti bẹ̀rẹ̀ wàá rántí ohun ọ̀nì kan gbọ́ wàá rántí ìlérí kò ṣe kò ọ́ wéè ní í ṣe pẹ̀lú kìrá òlú ìwé wéè ní í ṣe pẹ̀lú kì aládùúgbò ìwé ẹ̀rùnrán adégún ọ̀la adégún ni ṣùgbọ́n kó bá rántí Ránmọ-Lúṣẹ Máyà tí nì ẹ̀sùn gbà kí èrò àbá ọ́ wàá já kó rántí wípé mo gbà kankan yí padà o kó bá mú gbẹ́kẹ̀lé rẹ̀ sínú Jésù Kristi ọmọ Ọlọ́run kó bá gbà á gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀ kó bá kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ kó bá ṣe ó dùgbò ṣe sí kété òwà bàjẹ́ kẹ̀ nínú ayé rẹ̀ kó mú ìgbàgbọ́ rẹ̀ sínú Jésù Kristi á gbà ọ́ á sọ ọ́ dọmọ Ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀ sí kọ́ òkú kan bá darí rẹ̀ sí àdá olówó ọ̀nùkàn ajakọ̀ Ránmọ-Lúṣẹ ni ajakọ̀ Máyà amútì ọ́ lẹ́yìn òjò lórúkọ mi ọmọ àbálábí tán ire o.